Africa Content TV. Ẹ̀yin ayé o, ẹ̀yin ayé, ẹ dákun ẹ jọ̀wọ́ mi o, ẹ má jẹ́ ṣiṣẹ́. Ẹ̀yin ayé, ẹ dákun ẹ jọ̀wọ́ mi, ẹ má jẹ́ ṣiṣẹ́. Ẹ̀yin ayé o, ẹ̀yin ayé, ẹ dákun ẹ jọ̀wọ́ mi o, ẹ má jẹ́ ṣiṣẹ́. Ẹ̀yin ayé, ẹ dákun ẹ jọ̀wọ́ mi, ẹ má jẹ́ ṣiṣẹ́.